kó má lo nǹkan haramu ò ń lo àwọn tó ń gérí yẹn kiri tí wọ́n ń lo páàtì yẹn kiri ìran dandan nǹkan kí nǹkan lẹ́yìn òní máa lo ẹ̀jẹ̀ yẹn máa lo rádaràdán ni ó tiẹ̀ wá dé tó nísìnyí wọ́n ní Ìlọrin gbogbo ìròyìn náà ti dé lọrin Ìlọrin á pé ìlú àfa la mọ̀ sí wá di pé cultism kán máa wá àwọn èèyàn tì kán máa lo páàtì àwọn èèyàn kí wọ́n máa wá orí kí àwọn èèyàn kán máa lè sìnkú sí tẹ́ fọ́kàn wọn balẹ̀ ẹgbẹ́ wọn bá ti sìnkú sí tẹ́ káwọn kan máa ṣọ́ wọn kí wọ́n lọ fún fẹ́ǹsì kí wọ́n lọ kán bẹ̀rẹ̀ sí wú òkú olókùú kán máa fẹ́ gérí wọn. bọ́ bá ti gérí òkú olókùú òkú ni ò sí ní jẹ́ òsùn tòkó wọn náà mọ̀ pé orí rẹ̀ ò ní bẹ́ẹ̀ sùn dáadáa. àmín àmín ò ní bẹ́ẹ̀ sùn. àwọn nǹkan tó dáa tí è ṣe haramu kò sí nǹkan kò sí hujja fún yín pé òkú tó ti kú ó ti bàjẹ́ kò wúlò mọ́ ni so ká wá mú nǹkan tí ò wúlò lára òkú ká wá fi wúlò fún alààyè lọ́jíìkì tí ò lọ tí ò dáa òní sọ́fọ́tà ni wọ́n ń pè é yìí. lọ́jíìkì ṣètánì ni ipe tí mọ́tò bá bàjẹ́ ntọ́ bá bàjẹ́ lára mọ́tò kan a lè fi tó kan ṣe nígbà tí wọ́n ń sẹ̀mí ẹni tó ti kú ká mú kan lára ẹni tó ti kú ká fi tún wọ́n ṣe lọ́jíìkì ṣètánì ni èṣù ni. ìwọ lérò yìí kó kú ni abọ́dí ẹni tó o bá ti gé nǹkan kan ń bẹ̀ ẹ̀mí rẹ̀ yóò mọ̀ lọ́hùn. Allah. yóò mọ̀ bọ́ bá ti gé nǹkan kan ń bẹ̀. ó ti wà kí ẹ wà kí ìyá ẹ wà ní kódà lẹ́ Yorùbá wa yìí. Allah. wọ́n ní wọ́n sọ fún mi pé lẹ́dẹ̀ ní ọdún kan bàbá kan kú nígbà ó kú wọ́n ń sunkún ó kú wọ́n pé kó tó di pé ẹnìkan tó ń wọlé ó sì yọ ojú ẹ̀ pam ó ti tọ́jú ẹ̀. La ilaha illallah. mọ́jọ́ á pariwo tó pé tá ń yọjú. bàbá tó kú àròjú ń bẹ̀ mọ́ ó sì bójú kú. nígbà tí wọ́n sì máa ẹ̀sìn wọ́n bá sìn. La ilaha illallah. ní ọba yọ sí ẹnìkan nínú àlá. ìyẹn wá rí ìyẹn wá ní lójú àlá yẹn nìyẹn wá sọ fún mi pé orí tó ń ṣe bí afọ́jú tí kò ríran mọ́ but fọ́ lójú láyé oníbẹ̀ẹ́ ni lágbájá ọmọ lágbájá ló yọ òun lójú. Allahu Akbar. wọ́n dárúkọ ẹ̀ gan fètètè ni. tọ́tẹ́yìn ń tọ́ka wípé àwa lárò wípé ó ti kú torí kò lè dìde mọ́ lójú wa but ẹ̀mí rúhù yẹn ó sì ní tàálùkù bádání ba'dal maut. Allahu Akbar. lẹ́yìn ikú tí ó máa pé ara àwọn rèé. Allahu Akbar. so bí wọ́n ní kábílà àti hábílà ìgbà tí kábílà pa hábílà ẹ̀mí ẹ̀ wá dìde ó wá ń sọ fún ara ní pé akhi ma badaka wa kunta sabahan قوي الفؤاد قوي البدن على النعش ملقى فماذا أراك نوم وما الوقت وقت الوصل أخي ما بداك
ó wo ara ẹ̀ ńlẹ̀ báyìí òjijì ẹ̀mí ni wọ́n ń sọ fún yín pé ara yìí máa bá dáká kí ló ṣe é tó kàn wá ńlẹ̀ bẹ́ẹ̀ wọ́n kún ta sọ̀báhán ẹgbẹ́ láàárọ̀ yìí náà ó ti wà ní kọ̀wé yàlìbàdàn. ó ara ẹ̀ tẹ ó dìde gbogbo ẹ̀ ló ṣe ó sì wá kalẹ̀ àwa sùn kalẹ̀. alanna aṣimúlẹ̀kọ́ fàmẹ́sà àràkà. agbe sáré sínú pósí mẹ́sà àràkà kí ló là ọ́ mọ́lẹ̀ tó lè dìde mọ́. Allahumma wa malwaqitu waqtalwasan. tó ń sùn ni wà malwaqtu àsìkò sí yìí sí ìṣàsìkò oorun kódà kì í ṣàsìkò tá a tó gbé. Subhanallah. so ara ẹ̀mí tàálùkù kan máa bẹ pẹ̀lú ra wọn lára ẹ̀ tí yóò máa fi hàn yí pé òun náà ni so ìyẹn náà ni wọ́n fi láǹfààní àti dá ni wọ́n fi jí níjọ́ ọ̀gbẹ́dẹ alkiyama tí wọ́n fi pè é pé lágbájá ọmọ lágbájá dìde tí yóò fi dìde ń pa bẹ́ẹ̀. لقد سأل الله باسمه العظم الذي إذا دعي به أجاب. Ànábì ni ó ti bẹ lọ́hùn pẹ̀lú orúkọ kan pé ìzádùn ayé àbíhi àjábà bí wọ́n bá fi bẹ lọ́hùn Ọlọ́hun ó dáhùn.